ìbà lolódùmarè o, akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ìbà, bàbá mi ìbà, ìyá mi ìbà, àwọn akọni Ifá ìbà, àwọn afọ̀ǹtẹ̀ wọn ni ìbàràmọ̀jà tí kọ́mọ ní fojú àlá. Orúkọ tèmi ni babaláwo Babalọ́jẹ̀ Ọ̀jẹ́níyì Ifáyẹmí Àgbórákò. Ifá ní bá àkàn bẹ̀rẹ̀ àkànlé ọba, bá àkàn gbòdògì akẹ́kù jẹsà, bá àbá pẹ̀gbọ́n àti ṣe é pàbúrò, bá àbá kí bàbá ọmọ tán àti ṣe é kí ọmọ. Dífá fún Ọ̀rúnmìlà ìfọ́kẹ́sí ọmọ ẹ̀ sójú ọpọ́n. Ìjáládé ti bá bẹ́ni láṣẹ, ẹ̀rìgì àlọ́ ti bá bẹ́ni láṣẹ, ọ̀dọ́mọ kékeré ò ní sóògùn kó mọ̀ tí ẹ̀ ní bàbá. Aládé ti bá bẹ́ni láṣẹ. Mo kọ́kọ́ fi Ifá ilé yìí mo fi ṣe ìbà lọ́wọ́ Olódùmarè, ìbà lọ́wọ́ bàbá, lọ́wọ́ ìyá, ìbà lọ́wọ́ àwọn akọni Ifá. Ẹ sọ̀rọ̀ lórí Iyemọja Olúwẹ̀rí àti pé ṣé n tá ń pè ní Olúwẹ̀rí só ń bẹ. Wọ́n ń bẹ. N tá dẹ̀ ń pè ní Iyemọja tá a bá ní ká gbọ́ dáadáa fúnra wa láì tiẹ̀ tí ìwá ìdí ẹ̀ wò, iye ọmọ ẹja ẹni wọ́n ń pè ní Iyemọja. Gbogbo alamọ tán ń pè ní iye, a mọ̀ pé ìyá ni. Ìyá ọmọ ẹja ni wọ́n ń pè ní Iyemọja. Kò ṣe pé tá a bá ní Iyemọja, tá a bá sọ̀rọ̀ nípa Iyemọja, Iyemọja ń bẹ. Bàbá sì ń sọ̀rọ̀ nípa Iyemọja náà máa sọ̀rọ̀ nípa Olúwẹ̀rí náà. Torí pé òòṣà tó bá ti wà nínú odò, a nígbàgbọ́ pé òòṣà ń bẹ nínú odò. Yàtọ̀ sípa nígbàgbọ́, Ifá tó fìdí ẹ̀ múlẹ̀ lóríṣiríṣi ọ̀nà ni Ifá ti fìdí ẹ̀ múlẹ̀ pé n tá ń pè ní Olúwẹ̀rí ń bẹ, àbí ká sọ pé bóyá òòṣà odò ń bẹ. Bàbá ní ká mọ̀ owó òsìn Ọ̀ṣun, òòṣà odò ni. Olókun, òòṣà odò ni. Òòṣà omi ni. Àti bẹ́ẹ̀ 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 lọ, a ní lóríṣiríṣi bẹ́ẹ̀. Tá a bá sì wò ó dáadáa, tá a bá wọnú ayé ìsìn, a máa rí wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn obìnrin, ká sọ pé àwọn obìnrin tó jẹ́ pé ìtàn gbé dání ó dúró lórí olómídé ni. Ara àwọn ọlọ́ṣun, ara àwọn olókun, àwọn tó ń ṣe àwọn ẹlẹ́gbẹ́ olókun àti bẹ́ẹ̀ 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 lọ. Tí ó bá jẹ́ pé àwọn òòṣà yẹn ò sí ni, a ní máa rí àwọn òtùkọ wọn tí wọ́n máa ṣe bí atọ́kùn fún wọn àbí bí akápò fún wọn. Fún ìdí èyí, ọwà á sì wá mẹ́nu lé bóyá bí ìkan sí méjì lórí ibi tí Ifá ti sọ̀rọ̀ nípa Òkun. Ẹ jẹ́ ká kọ́kọ́ wò láti bí. Ifá kan sọ̀rọ̀ nínú Ìrẹtẹ̀ lọ́tùn Ògúndálósì Ìrẹtẹ̀ Àríyá. Ó ní iṣẹ́ ńlá níṣẹ́ ogun, òdẹ́ndẹ́ lòwò àgbẹ̀, òbúrẹ́wà tó ní afárẹwà fóun akọ́ṣẹ́ ńlá ló fẹ́ fún ni ṣe. Adífá fún Ọ̀rúnmìlà, Ifá lọ rèé gbàsè nílé Olókun Sẹ̀ní Adé. Tá a bá ní ká wo inú Ifá dáadáa, Ifá jẹ́ ó yé wa wípé Ọ̀rúnmìlà Àgbọnmìrègún ó sáwórí ilé Olókun Sẹ̀ní Adé. Kí la mọ̀ tí ń jẹ́ Olókun Sẹ̀ní Adé? A mọ̀ pókun ń lọ lórí omi, Ọ̀sà ló lórí odò. Ọ̀rúnmìlà sáwó débẹ̀, ó sì sáwó fún wọn bẹ̀, ó gbàwó fún wọn bẹ̀. Fún ìdí èyí, Ifá jẹ́ ó yé wa láàrin òun, ká mọ̀ sọ ìtàn lọ jìnnà. Ifá jẹ́ ó yé wa láàrin òun wípé n tá ń pè ní òòṣà odò ń bẹ, n tá ń pè ní òòṣà omi ń bẹ. Ifá wí bá wọn. Ifá tó sọ̀rọ̀ ó ní belúbelú awo òlúbelú, belúbelú awo òlúbelú. Ifá fún Ọ̀rúnmìlà, Ifá sáwórí ilé Olókun Sẹ̀ní Adé. Ó lé ní ẹ bá ti rí ẹ pé bàbá. Ọ̀rúnmìlà sáwórí ilé Olókun kò wálé mọ́. Ó lé ní ẹ bá ti rí ẹ pé bàbá. Ifá tó jẹ́ ó yé wa láàrin òun. Ifá jẹ́ ó yé wa pé Ọ̀rúnmìlà tó sáwó délé Olókun bẹ́ẹ̀ náà. Ìgbà tó sì débẹ̀, ibẹ̀ gbà, àyè gbà ń bẹ̀. Débi pé Ọ̀rúnmìlà, ibi táyé gbà dé, Ọ̀rúnmìlà ò fẹ́ wálé mọ́. Ó wá fi ohùn ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ tó wà ní òkè ìpẹ̀pẹ́tọ́. Òun Ọ̀rúnmìlà ti rí ilé Olókun, wọn ò wálé o. Ẹni tẹ́ ẹ bá ti rí, ẹ máa pè é pé bàbá ni o. Láàrin òun, Ọ̀rúnmìlà tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Olókun dé. Tá a bá sì tún wò ó, tá a bá tún ní ká kúrò lórí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà, àwọn ìyàtọ̀ sọ̀rọ̀ Ọ̀rúnmìlà, Ifá tó jẹ́ ó yé wa pa tún ráwọn àránṣẹ́ kan táwọn náà tó ṣàwọlé ilé Olókun. Ifá tó jẹ́ ó yé wa nínú odù Ifá kan, Òtúrá lọ́tùn, Ọ̀sà lósì, táwọn babaláwo ń pè ní Òtúrá Gàsá. Ifá ní ọ̀bá bàbá, ọ̀mọ́mọ́mọ́, ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mẹ́nìkan bí ẹni pé ò ní tán mọ́. Adíáfá gbé tí sọmọ ọ̀kọ́fà lé Ọ̀rúnmìlà. Dífá fún àlùkò tí sọmọ ọ̀kọ́fà lé Ọ̀rúnmìlà. Adíáfá Odídẹrẹ́ tí sọmọ ọ̀kọ́fà lé Ọ̀rúnmìlà. Dífá fún àwòdì Ọ̀wọ̀sà tí sọmọ ọ̀kan yìí wọ́n léńjé. Orí ní ń fún agbe wọn lọ rí ìtagbe nífá. Ẹ̀dọ́ndún àlùkò wọ́n ti àlùkò nífá. Odídẹrẹ́ ní gbogbo ara ọ̀jẹ́ tó wọ́n tẹ Odídẹrẹ́ nífá. Wọ́n á lọ rí ìdìkàrò fáwòdì Ọ̀wọ̀sà. Tá a bá ní ká wo irú ìtàn tí Ifá sọ ń bẹ̀ wọn, agbe, àlùkò, Odídẹrẹ́ àti àwòdì Ọ̀wọ̀sà, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọmọ ọ̀kọ́fà lé Ọ̀rúnmìlà ni wọ́n. Ifá kọ́ wọn dídọ̀ ọwọ́ wọn máa dá. Ifá kọ́ wọn lóòtẹ́lẹ̀ wọ́n máa tẹ̀. Ifá kọ́ wọn lókùrọ̀ ọ̀kàrà ẹbọ ní ìhà wọ́n máa ha. Wọ́n wá tábùṣe gàdá, ó tábùṣe gèdè. Ọ̀rúnmìlà wá ní kí gbogbo wọn sáwó lọ. Agbe sáwó lọ, àlùkò sáwó lọ, Odídẹrẹ́ sáwó lọ. Àwòdì Ọ̀wọ̀sà òun ọ̀wọ́ gbódù ẹlẹ́gánná tẹ̀ fún.
ìgbà tóun ó gbéra ilé olókun sẹ̀ ní adé lòun sáwó lọ. Nígbà tí àsìkò tó yẹ kí gbogbo wọn ká padà wá sílé lásìkò tó, agbédé àlùkò dé Odídẹrẹ́ dé ó káwòdì Ọ̀wọ̀sà. Ọ̀rúnmìlà ní tọ̀ èyí tí ọmọ kẹ́yìn yín léje ńkọ́ wọn ọmọ bí òun sáwó lọ. Ọ̀rúnmìlà lọ́yẹ̀kú náà ti darí dé bó ló ṣe wá jẹ́ ìtápé ìjéjìnà gbà tí ọkọ̀ pẹ́ tí wọ́n bá gbúrò pé ilé olókun ni àwòdì Ọ̀wọ̀sà sáwó lọ. Ọ̀rúnmìlà bá rán gbé pé ìwọ agbé ọ wá lọ wo àbúrò yín níbi ó wà ní ilé olókun tá ló sáwó lọ, ẹ lọ wò sí dáadáa ló wà. Làgbé bá gbéra ó délé olókun Sẹ̀ní Adé. Bó ṣe délé olókun Sẹ̀ní Adé kò bá olókun gan lé, kò sì bá àwọn ọmọ olókun. Àwọn òǹbodè olókun ló bá ń gbà tó débẹ̀. Ẹ dákun ẹni báyìí lòun béèrè àwòdì Ọ̀wọ̀sà ló ń béèrè ní àwòdì Ọ̀wọ̀sà ń bẹ ní etí odò tí ń tẹfá fáwọn ọmọ olókun Sẹ̀ní Adé lọ. Wọ́n ń tẹfá wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́dà ibo lọ́nà wọ́n fọ̀nà hàn ọba gbéra. Nígbà tí ó débẹ̀ lórí àbúrò ẹ̀ lọ́ọ̀kan bíi títí ń sọ̀rọ̀ fáwọn ọmọ olókun lọ́wọ́ táwọn ọmọ olókun pọ̀ tí ń sọ̀rọ̀ fún lábúrò ohun tí ọ̀wọ́ gbódù lọ́nà ń sọ̀rọ̀. Ló bá mú òun sẹ́nu ló ní kò dúró wọ gbódù tí fi ń sáwó àwòdì Ọ̀wọ̀sà ò dúró wọ gbódù tí fi ń sáwó àwòdì Ọ̀wọ̀sà ò dúró wọ gbódù tí fi ń sáwó. Àwòdì Ọ̀wọ̀sà gbọ́ inú ẹ̀ bàjẹ́ ẹ̀gbọ́n ó fẹ́ wò ó jẹ́bi tó wà. Ló bá ti àṣẹ bọnu ó ní ọ̀sá bọ́sá ọ̀rẹ́ bọ́rẹ̀ ànàmú tọ̀gà ó ní wàá gbé láti òní lọ ò tún jára alé mọ́ ó ti dára gbó. Ló bá lọ bẹ́ẹ̀ àlùkò náà Ọ̀rúnmìlà lórí tí àgbé yagbe òde wọ àlùkò wá lọ wo ìrìn àjò tí ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ olókun. Àlùkò náà bá gbéra gbà tó ní òde bẹ́ẹ̀ wọ́n ní ń tẹ fáfóló àwọn ọmọ olókun lọ́wọ́. Òun náà bá gbéra òun náà kọrí síbi tí àbúrò ẹ̀ ti ń tẹfá. Bó ṣe rí lọ́ọ̀kan bí títí ń sọ̀rọ̀ ní àwọn èèyàn lọ́pọ̀ tó báyìí tí àwọn ọmọ olókun lọ́pọ̀ tó báyìí tí àbúrò òun ń tẹfá fún tó báyìí. Lẹ́ni tí òògùn ó sọ̀rọ̀ pé lọ́nà bá tún múrin sẹ́nu ó ní kò dúró wọ gbódù tí fi ń sáwó àwòdì Ọ̀wọ̀sà dúró wọ gbódù tí fi ń sáwó àwòdì Ọ̀wọ̀sà. Inú tún bí òun náà ó tún tàṣẹ bọ̀nù ó tún ṣépè fún òun náà inú náà lọ. Odídẹrẹ́ ó ní àwòdì Ọ̀wọ̀sà pa wọlé. Ọ̀rúnmìlà bá ní tọ̀ ìwọ Odídẹrẹ́ ìwọ náà wá gbéra kọ́ lọ rèé wo ohun tí ń ṣẹlẹ̀ ní ilé olókun. Ènìyàn bá lórí òun ògbó ló bá méjì kẹta pawó ayé jọ ẹwà ibi táwọn ẹ̀gbọ́n òun lọ tóun ò tiẹ̀ tí ìmọ̀ kókó kí ni tí ń ṣẹlẹ̀. Gba àwọn dàfá náà wọn rí fámìlì tó fẹ́ wọ́n rọmọ òtún alọ́tún wọ́n rọ̀ṣà lọ́sì. Wọ́n lẹ́bọ ni kí Odídẹrẹ́ ọmọ rú o wọ́n ní tó bá sì ti rúbọ náà wọ́n ní tó bá dé ilé olókun ipò kípò tó bá ti bá ọmọ àbúrò rẹ̀ wọ́n ní kó gbà fún kó sì dùnnú sí kó yọ̀ mọ́ lóun gbọ́ ẹ̀rí nígbà tí ó délé olókun. Àwọn tí wọ́n ń bá nílé olókun wọ́n ní àwòdì Ọ̀wọ̀sà ń bẹ níbi títí ń tẹfá fún àwọn ọmọ olókun lọ́wọ́ lẹ́ẹ̀rí. Lòun náà bá gbéra ló dibẹ̀ nígbà tó débẹ̀ lórí èrò pìtìmù lọ́ọ̀kan àbúrò òun lolódùmarè kẹ́ báyìí orí àwọn ọmọ dúpẹ́ ẹlẹ́dàá bàbá ẹlẹ́dàá ìyá Ọ̀rúnmìlà agbọ́nmẹ̀rẹ̀gún ọmọdé. Nínú ẹ̀dùn ló náà bá kí ìjà sàṣẹnu ló ní tẹlẹ́gàn tó lòdù lájọ́ ń sáwó àwòdì Ọ̀wọ̀sà tẹlẹ́gàn tó lòdù lájọ́ ń sáwó àwòdì Ọ̀wọ̀sà lẹ́lẹ́gàn tó lòdù lájọ́ iná àwòdì Ọ̀wọ̀sà dùn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí yíra ẹ̀gbọ́n òun ló dé yìí bàbá òun ló dé yìí olú òun ló dé yìí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí yíra. Bó ṣe dìde báyìí gbogbo àwọn àtolókun àti gbogbo náà dìde nígbà pé ẹni tí wọ́n nígbàgbọ́ nínú ìbabaláwo tó jẹ́ olúwo fún wọn bẹ̀ nígbà tó ti dìde gbogbo àwọn yòókù náà dìde ni. Ifá jẹ́ ó yé wa pé ká mọ́ sọ̀rọ̀ jìnnà. Ifá jẹ́ ó yé wa pé n tá ń pè lólókun ń bẹ olókun sì rèé ọba omi ni. Ọ̀ṣun tá a bá Ọ̀ṣun náà òòṣà omi ni. Nínú àwọn ọ̀kànlénírínwó orúnmọlẹ̀ tán rọ̀ wá Ọ̀ṣun ó jẹ́ kan òun ká tiẹ̀ sọ pé bí Ifá ṣe wí gan nínú ọ̀sẹ̀ tùwá. Ifá jẹ́ ó yé wa pé obìnrin kan ṣoṣo níbẹ̀ láàrin wọn obìnrin kan ṣoṣo tó léwu ẹni ọ̀kan tó lé ní orí irinwó yẹn òun sì lọ́ṣun òòṣà odò dẹni níta ń pè ní òòṣà odò ń bẹ olúwẹ̀rí wà. Lórí ọ̀rọ̀ olókun yẹn tá à ń bá bọ̀ tá a bá ní ká wọnú ẹsẹ̀ Ifá kan nínú ìrẹtẹ̀ lọ́tún ogbè lósì Ifá jẹ́ ó yé wa bí àwọn òòṣà yẹn náà tún ṣe rí lórí pé ojú pàwọn náà rí
ìyẹn àwọn òòṣà odò yìí ojú pọn wọn rí. Ifá ní Ẹkúnkún awo Ọ̀ṣun tí Ifá fọ̀sùn Ọ̀ṣun sunkún pé òun ni òun ò tó bùbọ́jú. Agbàdàmù awo Ọ̀ṣà Adéáfọ́lọ́ṣà ó sunkún pé òun ò tó bùsànsẹ̀. Ìlèbé awo Olókun dífá fólókun Olókun sunkún pé ọmọ aráyé ò tí ì mú un. Ẹkúnkún odé ìwọ láwo Ọ̀ṣun, Agbàdàmù ìwọ láwo Ọ̀ṣà, Ìlèbé ńlọ́sọ Olókun dàjíkí, Ìlèbé ńlọ́sọ Olókun dàjígẹ̀, ọmọ kékeré ilé òpó wọn ó mòkun, òkìkí Olókun là ń gbọ́, àgbàlagbà òpá wọn ó mòkun, ìṣe Olókun là ń gbọ́, àtẹ̀wé àtàgbà ẹ sáré wa gbọ́ sí yí táwo sí rere. Bàbá ní ká wo inú fáàn dáadáa nínú Ìrẹtẹ̀gbẹ̀ yẹn, ó jẹ́ kó yé wa wípé Ọ̀ṣun sunkún pé òun ò tó bùbọ́jú ìgbà tó Ọ̀ṣun ò tí ì fẹ̀ tó sì kéré. Àwọn awo kan ni wọ́n sáwó fún wọn. Bí bá ń fura sí àwọn fata tí kì í bọ̀ tẹ́lẹ̀ pé a ní Ọ̀rúnmìlà sáwó relé Olókun, bọ́ọ̀rúnmìlà ṣe máa ń sáwó kiri nìyẹn. Ọ̀rúnmìlà sáwó délé Olókun, ó sáwó délé Ọlọ́ṣà, ó sáwó fọ́ṣun, gbogbo ẹ̀ gbogbo oríṣiríṣi ibikíbi l'Ọ̀rúnmìlà sáwó dé. Ọ̀rúnmìlà ló sáwó fún Olókun, ló sáwó fọ́lọ́ṣà, ló sáwó fọ́ṣun, ló fi di wípé wọ́n bẹ̀rẹ̀ sí gẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Ifá ṣe fi yé wa láàrin nínú Ìrẹtẹ̀gbẹ̀. So fún díẹ̀ yìí ẹni bá ní pé kò sí òòṣà odò, kò sólúwẹrí, kò sólú odò, ibi tó mọ̀dé ni. Bó bá gbìyànjú tó bá sún wájú yóò mọ̀ pé àwọn òòṣà yẹn ò ń bẹ pẹ̀lú àwọn tá a sì sọ yìí níwọ̀nba. Àpèjá bá tiẹ̀ súnmọ́ babaláwo, bóyá ni yóò súnmọ́ babaláwo, tó bá súnmọ́ babaláwo yóò mọ̀ pé àwọn òòṣà odò ń bẹ. Fún ìdí èyí àwọn òòṣà odò ń bẹ. Bí ẹ bá ní kẹ́ ẹ wò dáadáa, kí là ń pè ní ẹ̀rí? Odò náà là ń pè lẹ́rí. Ṣó ń yé? Àdàpé odò ni là ń pè ní ẹ̀rí. Tá a bá sọ pé olú odò, tá a sì sọ pé olúwẹ̀rí, ṣé mọ̀ pé olú yẹn ó dúró fún ẹni tó níbi kan. So olú odò ẹni tó ní odò, olúwẹ̀rí ẹni tó ní ẹ̀rí, nǹkan kan náà láàrin à ń gbìyànjú láti sọ. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Babalọ́jẹ̀ Babaláwo Ọ̀jẹ́níyì Ifáyẹmí Àbúrákù. Phone number mi ni 081 46 94 2548. Lẹ́ẹ̀kan sí 081 46 94 2548. Ẹ ṣé o. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ṣiṣẹ́ o.